Mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire nílé lóko lẹ́yìn odi. Lónìí lórí ìkànnì ìlera pípé, ohun tí a máa sọ̀rọ̀ nípa rẹ̀ ni ẹ̀fọ́ gbúre. Òun rèé, ẹ̀fọ́ gbúre. Mo mọ̀ pé gbogbo wa la mọ ẹ̀fọ́ gbúre, gbogbo wa la sì mọ̀ ọ́ jẹ. Ẹ̀fọ́ yìí jẹ́ gbajúgbajà torí gbogbo ènìyàn ló mọ̀, ó gbayì láàárín àwọn ewébẹ̀. Ó fẹ́ẹ̀ jẹ́ wípé kò sẹ́ni tí kò mọ̀ nípa ẹ̀fọ́ náà. Káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti dá a mọ̀. Ẹ jẹ́ kí n kúkú sọ wípé gbogbo ọmọ káàárọ̀ òjíire ló mọ ẹ̀fọ́ yìí dáadáa. Àwọn ìhà ilẹ̀ aláwọ̀ dúdú níbi tí ó ní òjò púpọ̀, tí òjò ti máa ń rọ̀ léraléra bí orílẹ̀-èdè wa níbí ní Gbure ti ṣẹ̀ wá. Ó ti tàn káàkiri gbogbo ayé báyìí o. Ó ti dé orílẹ̀-èdè oríṣiríṣi bíi Mexico, bíi àwọn apá kan ní Central America, àwọn apá kan náà ní South America. Ó ti wà káàkiri, ó ti dé Caribbean pàápàá bákan náà. Oríṣiríṣi orúkọ ni wọ́n sì ń pe ẹ̀fọ́ yìí ní orílẹ̀-èdè sí orílẹ̀-èdè, ní ìlú sí ìlú àti pàápàá ní èdè sí èdè. Ẹ̀fọ́ yìí gbayì, ó sì dára tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé gbogbo nǹkan ara rẹ̀ kò sí èyí tó ṣòfò níbẹ̀. Àti ewé rẹ̀ o, àti igi rẹ̀ ó dára fún jíjẹ. Kódà ìtàkùn èyí egbò rẹ̀ pàápàá ó tún wúlò fún ìwòsàn. Àwọn èròjà tí í ṣara lóore tó wà nínú ẹ̀fọ́ gbúre pọ̀. Ẹ jẹ́ ká mú bíi tá a bá mú òṣùwọ̀n 100 gíráàmù ẹ̀fọ́ gbúre. Ẹ jẹ́ ká yànnàná àwọn nǹkan tí ó wà nínú 100 gíráàmù ẹ̀fọ́ gbúre. A ní omi, òun ni ó pọ̀ jù níbẹ̀. Omi ní bíi ìwọ̀n 180 gíráàmù, bíi 82 grams ni omi jẹ́ nínú rẹ̀. Èròjà afúnilókun ó ń bẹ níbẹ̀. Èròjà amára ẹni dán ó ń bẹ níbẹ̀. Èròjà amárale ó ń bẹ níbẹ̀ o. Èròjà tí máa túnú ṣe, ìyẹn náà wà níbẹ̀. Èròjà tí kìí jẹ́ kí àìsàn ó ṣènìyàn ó wà nínú ẹ̀fọ́ gbúre yìí o. Fítámì tí fọ̀dọ̀ ti ara mọ́ ó ń bẹ níbẹ̀ bíi vitamin C. Fítámì tí jẹ́ kí a ríran kerekete bíi vitamin A ó náà wà níbẹ̀ o. Fítámì tí mú egungun kó le bíi vitamin K ó wà níbẹ̀. Èròjà amégungun le, èròjà afúnilẹ́jẹ̀, èròjà tí tọ́jú àìsàn àti eegun ara, èròjà tí mú kí ọkàn kó ṣiṣẹ́ dáadáa, èròjà tí mú kí iṣan ara kó ṣiṣẹ́ dáadáa, èròjà tí máa dènà àìsàn tàbí àrùn. Gbogbo rẹ̀ pátá ló wà nínú ẹ̀fọ́ gbúre. Ṣé wá rí i pé kì í ṣe ẹ̀fọ́ lásán. Ọ̀pọ̀ ènìyàn wọ́n ti fojú yẹpẹrẹ wò láìmọ̀ wípé oúnjẹ tí ó máa gba ọ̀pọ̀ ènìyàn là ni ẹ̀fọ́ gbúre jẹ́ o. Ṣùgbọ́n yẹpẹrẹ la fi mú torí n tó káàkiri ni. A ti fojú di púpọ̀ jù. Ẹ jẹ́ ká wá yànnàná àwọn ìwúlò ẹ̀fọ́ gbúre. Oríṣiríṣi ìwúlò ẹ̀fọ́ gbúre a lè pín sí bí ọ̀nà méjì mẹ́ta. Èkíní, fún jíjẹ. Ẹ̀fọ́ gbúre yìí jẹ́ ẹ̀fọ́ tí èròjà rẹ̀ péye, ó sì dùn jẹ pẹ̀lú nítorí kò sẹ́ni tí ò ti jẹ rí lọ́nà kan tàbí kejì. Nítorí ìdí èyí, ó jẹ́ ẹ̀fọ́ tí gbogbo ènìyàn nífẹ̀ẹ́ sí láti máa jẹ. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń gbà sè é. Wọ́n lè sè é ní gbúre ọlọ́bọ̀rọ́, wọ́n lè sè é ní gbúre gẹ́gẹ́ bí ẹ̀fọ́ rírò, wọ́n lè sè é ní gbúre ẹlẹ́gùúsí, wọ́n lè sè é mọ́ ẹ̀fọ́ mìíràn, wọ́n lè sè é lẹ́fọ̀ọ́ kán fi jẹ àsáró, kán fi jẹ ọ̀gẹ̀dẹ̀ sísè, kán fi jẹ iṣu, kán fi jẹ oríṣiríṣi nǹkan. Ìwúlò rẹ̀ fún jíjẹ ní eléyìí. Bákan náà, ó tún ní ìwúlò tí ó wà fún ìwòsàn o. Lẹ́yìn tí àwọn onímọ̀ sáyẹ́ǹsì lóríṣiríṣi tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àyẹ̀wò àtìwádìí lórí ẹ̀fọ́ gbúre yìí kan náà o, wọ́n wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó wúlò fún ìwòsàn nínú ara. Ẹ jẹ́ ká rántí pé fún àìmọye ọdún ni àwọn onímọ̀ sáyẹ́ǹsì fi máa ń ṣe àyẹ̀wò àtìwádìí lórí ohun kan. Ṣùgbọ́n wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀fọ́ gbúre yìí ó ní agbára, ó ní ìwòsàn pípé, ìwòsàn tó dáa tó ń ṣe fún àwọn èèyàn. Àbájáde wọn ní àìmọye ìgbà tí wọ́n ti ṣe ìwádìí lórí ẹ̀fọ́ yìí ni pé
ó ní àwọn èròjà amárale tí kì í jẹ́ kí ẹ̀mí ènìyàn kúrú, àwọn ènìyàn tí jẹ́ kẹ́mí èèyàn gùn, bíi tannins. Ìyún á máa yọ ọ̀rá kúrò lára, á máa ran ìfúnpá lọ́wọ́, á máa jẹ́ kì í jẹ́ káìsàn ó ṣèyàn. A tún ní alkaloids, èyí tó jẹ́ pé kì í jẹ́ kí gbogbo kòkòrò téèyàn lè fojú rí kì í jẹ́ kó ní agbára lórí èèyàn. A tún ní flavonoids náà, èyí tí kì í jẹ́ kí ohun tí ò yẹ kó wú sára, tí kì í jẹ́ kí àìsàn jẹjẹrẹ ó mú yàn, tí kì í jẹ́ kí àwọn nǹkan téèyàn ò lè fojú bíi virus kó ṣẹlẹ̀ síyàn. Ìyẹn flavonoid. A tún ní saponin, a dẹ̀ tún ní tannins, ó pọ̀ bẹ́yẹn lóríṣiríṣi tó jẹ́ pé ó wà nínú ẹ̀fọ́ gbúre yìí kan náà. Lẹ́yìn tí wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ ni wọ́n rí gbogbo eléyìí wípé ẹ̀fọ́ yìí ó lágbára gidi, kì í ṣe ẹ̀fọ́ yẹpẹrẹ. Ó sì wà láti jẹ́ wípé ó jẹ́ ewé ara ẹ̀fọ́ yìí gan pàtó. Ó ní èròjà tí ń dènà ọ̀pọ̀lọpọ̀ àrùn tí ó sì tún ṣe ìwòsàn bákan náà. Lẹ́yìn èyí, ìwúlò ẹ̀fọ́ yìí tún wà fún ìlera. Ẹ̀fọ́ gbúre ní èròjà tí máa dènà àrùn tàbí àìsàn, pàápàá àìsàn bíi jẹjẹrẹ, àìsàn inú ìfun, nípasẹ̀ èròjà kan tó ń jẹ́ squalene tó wà nínú ẹ̀. Ó sì tún máa ń mú kí ara dán. A máa ṣe oríṣiríṣi nǹkan fún ara, á jẹ́ kára dán, á jẹ́ kí inú kíkún á jẹ́ kó lọlẹ̀. Àwọn èèyàn tí wọ́n bá sanra pàápàá, á máa ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ kí wọ́n wálẹ̀ tí wọ́n bá jẹ bó ṣe yẹ kán jẹ, tí wọ́n lò bó ṣe yẹ kí wọ́n lò ó. Bíi pé bínú èèyàn kún pàápàá, á jẹ́ kó lọ, á ṣèwòsàn fún inú kíkún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣàwárí wípé ẹ̀fọ́ gbúre yìí kì í ṣe ẹ̀fọ́ yẹpẹrẹ rárá. Níbi tí a fi àdàgbà ẹ̀rọ̀ sí lónìí rèé o. Nínú fọ́nrán wa tó máa tẹ̀lé léyìí, a wá máa mú oríṣiríṣi ọ̀nà tí à ń gbà lo gbajúgbajà ẹ̀fọ́ yìí, ẹ̀fọ́ gbúre. Oríṣiríṣi ọ̀nà tá a lè lò fún láti dènà àìsàn ni o, láti ṣẹ́gun àìsàn kan ni o, láti mú àrùn kan kúrò ni o. Gbogbo ọ̀nà tí a lè gbà lò, torí fún oríṣiríṣi àìsàn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni a lè gbà lo ẹ̀fọ́ yìí o. Ṣùgbọ́n gbogbo ọ̀nà tí a lè gbà lò la máa yànnàná ẹ̀ lọ́kọ̀ọ̀kan, tó jẹ́ wípé oníkálukú tọ́wọ́ wa bá ti lè tẹ ẹ̀fọ́ yìí pẹ́rẹ́, a ti mọ̀ pé mo lè lò fún nǹkan báyìí, mo lè lò fún nǹkan báyìí, mo lè lò fún nǹkan báyìí, mo lè lò fún nǹkan báyìí. Gbogbo rẹ̀ la yànnàná, ọ̀nà tá a gbà máa lò, gbogbo rẹ̀ náà la mú ní kọ̀ọ̀kan. A máa mú àwọn àìsàn wọ̀nyí lẹ́yọ kọ̀ọ̀kan, a sì máa sọ bí ẹ̀fọ́ gbúre yìí bó ṣe lè ṣe àtúnṣe, àtúntò, ìwòsàn àti ìdènà ìwòsàn lórí wọn lọ́kọ̀ọ̀kan. Kò ní jù báyìí lọ lónìí o. Ojú ò tún ra rí láṣẹ Èdùmàrè. Màmá wípé ire báyìí lójú owó rí, ire lójú wa ò máa rí o. Ó tún dìgbà kan náà láṣẹ Èdùà. Àwa la máa wá, ẹ̀yin la máa bá o. Ire kàbìtì.